Èkó ok àti bàbá àfa ìjọ ànábì ní sà ilẹ̀ Yorùbá náà ẹ lè wà nílẹ̀ Yorùbá kẹ́ má ṣẹ̀sìn kankan kò sí ok ọ̀run àpáàdé kankan kò sí àlùjọ́nà kankan nílẹ̀ Yorùbá àwọn ò Allah wá síbí wá pé yín sójú ọ̀nà kankan ẹ ok lè wà nílẹ̀ Yorùbá kẹ́ má ṣe kankan a ok kàn fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo Arab level tó gbé wá yẹn irọ́ ni káwọn èèyàn lọ máa ṣiṣẹ́ tẹ́ bá wo ilẹ̀ Yorùbá lè ní sìn àáfàá ta ní ó ju dókítà ta ní lọ àáfàá ta ní nílẹ̀ Yorùbá ó ju àwọn ẹnjìníà ta ní lọ àwọn ọmọ ilé kéwú wọn ju gbogbo òṣìṣẹ́ tó wà Nàìjíríà lọ kí bẹ́ẹ̀ ni ló wọ́n dé ti pọ̀pọ̀ yìí. ṣáfẹ́ àwa la fẹ́ lọ gbé fọ́ọ̀sì lálùjọ náà ni àwọn èèyàn wá wáṣẹ́ ṣe mọ́ àwọn ọmọ ọ̀kọ́ṣẹ́ tábàgà àwọn ọmọ China Japan àwọn ọmọ ìlú òyìnbó wọ́n ń ṣe kọ̀ǹpútà wọ́n ń ṣe jet wọ́n ń ṣe plane àwọn ọmọ tiwa tó bá lọ àdúrà ló gbà. tó bá lọ competition Quran àwọn ló máa ń gbépò kínní ṣé lárúbáwá làá fẹ́ máa jẹ gbogbo orílẹ̀-èdè wa ń dìde gbogbo orílẹ̀-èdè ń ṣe nǹkan biribiri àwa ò wá wá nǹkan ṣe àlùjọ́nà wọ́n ti ní kò sérè láyé o, àlùjọ́nà ní ká máa lé o jọ́nà fìdá o. àwọn èèyàn wàá rorí mọ́ ṣé ìyẹn ni a máa gbé dání láyé táwa ń sìn láwa ń sọ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀sìn ò ṣe nǹkan kan o ẹ lè wà ní ayé kẹ́ má ṣe ẹ̀sìn kankan ẹ ṣiṣẹ́ ẹ ṣe nǹkan tó dáa kẹgbélé ayé yín ẹ ànábì Muhammadu aláàfin nìkan kí ló forí burúkú yẹn àwọn China látẹ̀lí ẹ má àwọn bínú bàbá mi. China ò ṣe gbogbo nǹkan báyìí Japan Russia ìlú òyìnbó ó ṣe jẹ́ àwa nìkan olówó ẹ èkó lọ ẹ wọlé kí látẹ̀lí tó lọ wà nílẹ̀ Yorùbá ẹ máa gbọ́ sà látẹ̀lí lọ gbogbo ẹ̀ tó jẹ́ nàìjà tẹ́ jẹ́ àfà ẹ má pè wọ́n bẹ́ẹ̀ máa pè wọ́n ní pátá pupa. so bàbá